Ṣé mọ nǹkan tó tún ṣẹlẹ̀? Kì í má ṣe kékeré. Wọ́n ní Queen Naomi ó pe First Lady Ọ̀ṣun State, ó pè sákìyèsí. Ó ní kó ṣọ́ ara gan ní ó wà pé there was a time tó fi ríran sí o. Pé anywhere tó bá máa lọ, kó ṣọ́ ara kó dẹ̀ máa gbàdúrà. Because Ọlọ́run má jẹ́ arógun wàhálà ìdààmú, Ọlọ́run má jẹ́ arógun accident. Pé òun rí pé àwọn kidnappers pé anywhere tó bá ń lọ kó wà very vigilant. Pé àwọn kidnappers àbí àwọn agbébọn pé wọ́n máa pé wọ́n ń ṣọ́ ṣé wọ́n ṣà ń ṣọ́ ṣá pé bẹ́ẹ̀ àwọn máa gbàdúrà. Ló bá gbàjarè pé Naomi pé Naomi ṣebí ṣé àti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ìgbà tí ẹ ti rí ẹ fi múra ká jẹ gbàdúrà. Ó ní ìbẹ̀tù òun kàn sọ, ó ní kẹ́ má worry. First Lady ẹ má worry pé a máa gba àdúrà ni. Òun ti mọ̀ pé àdúrà òun náà á fi sádúrà. Pé bẹ́ẹ̀ olúkálùkù ká ṣọ́ra pé bẹ́ẹ̀ ká má gbàdúrà. Wọ́n ní ló bá di ijọ́ kan mi ìmọ̀jọ́ tí kìíní yẹn ṣẹlẹ̀ o. Pé àwọn jọ lọ síbì kan àtàwọn àti First Lady Ogun State pé wọ́n jọ lọ bì kan. Pé Naomi náà pé wọ́n fẹ́ lọ ṣe kíní kan pé àwọn kíní kan women affairs kíní kan. Wọ́n ní Naomi kẹ̀dẹ̀rẹ́ ó dẹ̀ wá nu òun ní ọ̀gá wọn, òun ní àwọn chairlady women affairs ẹ̀mí wọn bí tán ti ń bọ̀ ṣá. Wọ́n ní bẹ̀tẹ̀ Èkó ṣá ni wọ́n lọ fún program, wọ́n invite wọn àti Naomi. Mọ́tò kan náà ni gbogbo wọn jọ wọ̀. Wọ́n ní báwọn ṣe padà bọ̀ táwọn padà sí Ọ̀ṣun State. First Lady wà ń bẹ̀ o. Ìyẹn àwọn méjì Ogun State àti ti Ọ̀ṣun State. Naomi náà wà láàrin wọn. Wọ́n ní ó wá ṣẹlẹ̀ pé jọ́ yẹn gangan. Mọ́tò wà níwájú wọn tó ń lọ. Àwọn wà láàrin. Mọ́tò ń bọ̀ lẹ́yìn wọn. Wọ́n ṣàdédé náà wọ́n ṣàrí hold up wàá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè. Wọ́n yìnbọn wọ́n ní àwọn kidnappers. Wọ́n á rọ̀bù wájú. Wọ́n náà ń rọ̀bù wájú. Àwọn tẹ̀yìn. Wọ́n ní jọ́ yẹn kó lágbára pé àwọn tẹ̀yìn ràn wọ́n reverse. Pé ṣàdédé pé bẹ̀tẹ̀ àwọn bá bẹ̀rẹ̀ àdúrà. Wọ́n ní bí Naomi ṣe ń kàbáṣe bí Naomi ṣe ń tu sílẹ̀ bẹ́ẹ̀ náà ló ń dè ló tú kọ́lọ̀ wá ṣe. Bẹ́ẹ̀ kì í ṣe ìṣẹ́gun kékeré níjọ́ yẹn o. Pé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kàbáṣe. Wọ́n bọ̀ láti program yẹn. Lọ́ba Ọlọ́run dẹ̀ wá ṣe. Wọ́n ní driver yẹn Ọlọ́run ló fún wa. Pé bí everybody ṣe wúwúwúwú wọ́n rọ̀bù lápá kankan wọ́n ṣá escape according to bàtà gbọ́. Wọ́n ní wọ́n escape. Nígbà tí wọ́n wá escape náà wá bẹ̀rẹ̀ sí ní sọ pé Queen Naomi aṣèrànṣẹ́ Ọlọ́run tòótọ́ ni ẹ́. Aṣèrànṣẹ́ pé àwọn respect Naomi tẹ́lẹ̀ pé ṣùgbọ́n tí wọ́n tún respect ẹ̀ mọ́ra mọ́ pé wo bọ́lọ̀ ń ṣe ìyanu tọ́lọ̀ fi kó wọn yọ kúrò nínú ewu àwọn kidnappers. Wọ́n ní Ọlọ́run ló ní káwọn àti Naomi jọ lọ. Wọ́n ní Naomi pé in fact pé àwọn rántí ọ̀rọ̀ tí Naomi sọ pé ìyẹn pé bí kíní yẹn bá ṣe ṣẹlẹ̀ nìyẹn. Ó lóun ti rí oníbẹ̀ àdúrà pé àwọn ti gbàdúrà ṣíwájú àdúrà. Òun náà wọ́n fi escape kíní ewu yẹn. So ìgbà tó wá pa bámbá rẹ̀. Wọ́n ló bá di àná òde pé àti First Lady Ọ̀ṣun State àti First Lady Ogun State pé wọ́n ṣe wá dé sí ààfin bíbá pẹ̀lú brown new car Mercedes Benz Jeep. Wọ́n ní ti ẹ̀rọ bàbá ṣe gbé wá fún Naomi nìyẹn láàfin. Wọ́n ní wọ́n dẹ̀ ti pé kábíyèsí pé àwọn ń bọ̀. Wọ́n ti
wọ́n ti help wọ́n ti ṣe gbogbo wọ́n ti ṣe everything sílẹ̀ pé àwọn ń bọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ ipò tó fẹ́ wá ṣe kábíyèsí ni first lady Ogun State àti ti Ọ̀ṣun wọn ń bọ̀ wọ́n bà fún òun lálejò pé bẹ̀tì àwọn Queen Naomi wà tó ń gbé pé Queen Naomi ti dé sáàfin pé àwọn ń bọ̀ wọ́n làwọn lérò pé bóyá ordinary wọ́n fẹ́ wá kí Naomi àbí kan congratulate kábíyèsí pé Naomi at last Naomi tó padà sáàfin pé inú kábíyèsí ti ẹ̀ndùn àti Naomi wọ́n ní before you know it wọ́n gbé mọ́tò wá brand new Mercedes Benz tuntun tí ẹ̀rọ bà Jeep dẹ̀ wọ́n gbé wá tó wọ́n lè ṣe gbèdé wọn ní àkédélé wọ́n ṣàṣọ̀rọ̀ wọ́n ní gbogbo àwọn NRC yẹn àwọn gbàtú ẹ̀yọ olórí sí ààfin tán pèrè àwọn olórí láàfin wọn náà ti nájú gbogbo wọn ti ranjú kílélé ṣé nígbà tí wọ́n ṣàrí pé àwọn pípù yẹn dé bìbà wọ́n wá ṣe gbogbo ẹ̀ wọ́n ṣàṣe wọ́n pé wọ́n sí o wọ́n débẹ̀ o bí wọ́n pè wọ́n sí bí wọ́n débẹ̀ mí tiẹ̀ wọ́n tí wọ́n ní Naomi ṣáná wọ́n wá sọ̀rọ̀ wọ́n wá bá wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa mọ́tò wọ́n sọ̀rọ̀ nípa àlá tí Queen Naomi ńlá àti pé bí vision lórí bí àlá ni o bí ó kàn rí kinní yẹn pé bẹ̀tì nǹkan tó ṣẹlẹ̀ ni pé àlá yẹn pé Ọlọ́run wá mú àlá yẹn pé Ọlọ́run ò jẹ́ kí àlá yẹn kó come to pass sí wọn lórí fún bad pé bẹ̀tẹ̀ Ọlọ́run wá ṣẹ́ ogun àlá yẹn fún wọn pé nǹkan tó ń fi ìtorí ẹ̀ ní káwọn wá wọ́n ní Naomi ni wá pariwo pé so just nǹkan tá a ṣe tọ́lọ́run ṣe yẹn tọ́lọ́run ṣe fún wa ń jọ́ tá à ń bọ̀ yẹn tóun lè fi ìtorí ẹ̀ lọ ṣe gbogbo bàtìbàtì àdúró mọ́tò pẹ̀lú tear rubber pé ẹjọ́ Ọlọ́run ní ká fọpẹ́ fún Ọlọ́run ní ká fìyìn fún ẹ bá ti sọ fún òun bàbá ti mọ nǹkan tí a máa ṣe fún Ọlọ́run pọ́bì ṣe òun Ọlọ́run ló ṣe Ọlọ́run ní ká fi gbogbo ọpẹ́ àti ìyìn àti agbára fún eléyìí pọ̀ jù wọ́n ní Ọlọ́run pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní Ọlọ́run wa ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní báwọn NRC àwọn tó wà láàfin wọ́n ṣe wá kó wá sí bá kábíyèsí nígbà tí àwọn first lady yẹn ti lọ bó ṣe wá jẹ́ kábíyèsí Naomi tún ti dé o ó ṣe wá jẹ́ pé Naomi nìkan ni kábíyèsí máa ń wá àwọ́ọ̀dù fún kò ń wá àwọ́ọ̀dù fáwọn ó ṣe wá jẹ́ kí Naomi nìkan ni gbogbo everything ni kábíyèsí máa ń fi fún wọ́n dáṣà àwọn àwọ́ọ̀dù wọ́n dáṣà àtù fún Naomi pé àwọn ò ní gbà ṣe rí mọ́tò yìí àwọn gbọ́dọ̀ mú mọ́tò yìí àwọn gbọ́dọ̀ kán gbé fáwọn àwọn máa ta mọ́tò yìí kí gbogbo wọn kán jọ ṣíà owó ẹ̀ ọ̀hún kí Naomi máa lo mọ́tò yìí kó gbé mọ́tò yìí rẹ̀ báwo ló ṣe rí cheating wo nìyẹn àwọn ò ní gbà wọ́n ní kábíyèsí ní ẹ̀yin ò ṣe jáde kẹsọ fáwọn first lady Ogun State àti ti Ọ̀ṣun State kẹwàá bá wọn sọ wá pé ẹgbójú ẹgbáyà ẹ kàn máa ṣe nǹkan tágbára yín ò kà nǹkan tápá yín ò lè ká ẹ máa ṣe ẹ̀yin ò ṣe jáde kẹwàá bá wọn sọ̀rọ̀ kẹwàá sọ pé kí ni bóyá wọn ò ní gbé àwọn gòdògòdò kan kó gbogbo yín kan lọ tì yín mọ́lé wo sórí mọ́tò yẹn tí nǹkan kan bá ṣe mọ́tò yẹn àbí nǹkan kan ṣe anything nípa mọ́tò àti Naomi ó náà máa gbé gbogbo yín wọ́n á tì yín mọ́lé títí for everlasting ṣe sọ pé ẹni wèrè lórí ni ṣe sọ pé nǹkan kan jẹun lórí yín ẹ̀yin ò ṣe jáde ẹ̀yin ò ṣe bọ́ta ńgbà tán dé ó yí bóun kúkú ṣe wà yìí ó lóun ò mọ̀gbà tí wọ́n invite Naomi bọ́n bá tó bá jẹ́ bọ́ ṣe sọ òun ò mọ̀ pé Naomi ti lálàá fún wọn àbẹ́yìn gan-an ṣẹ́yìn lè túmọ̀ àlà ẹ̀yin lè lálàá débi pé fẹ́ túmọ̀ àlà ẹ gbọ́ gbogbo nǹkan tó ń sọ pé wọ́n á ṣe ẹ̀yin ó dùn pé ìgbà táwọn tí wọ́n ti ẹ̀ lè pè yín sí wọ́n ní ẹ gbọ́ gbogbo nǹkan táwọn pípọ̀ yẹn sọ gbogbo àsọtẹ́lẹ̀ gbogbo nǹkan tó ní Naomi ṣe fún un nothing goes for nothing
ẹ rò pé bóyá Naomi kàn déédéé gba gbogbo ẹ̀bùn yìí, ẹ̀bùn tọ́lọ́run ti fún láti òde ọ̀run wá lọ́lọ́run fún ní gbogbo eléyìí. Ó ń gba oríṣiríṣi ẹ̀bùn. Naomi fẹ́ ṣe wà yẹn, ó lọ so many places, ọlọ́run ó dẹ̀ ń fún ṣe. Òun lè ṣe ń rí Naomi tí ọlọ́run ń bùkún lọ́tún lósì. A ní tẹ́ bá fẹ́ wé Naomi, ẹ máa gbiná ni, ẹ máa gbiná. Ẹ tó bá sọ pé òun fẹ́ retí òun wo àti sùn akàn, ó máa pẹ́ lódò, á pẹ́ létí odò. Jẹ́ kí n sọ kankan fún yín bẹ́ẹ̀ ṣe wà yìí. Ẹ farawé Naomi, ẹ jẹ gba. Ẹ farawé Naomi, ẹ jóná ráúráú ni. Ẹ farawé Naomi, ẹ máa fèlì ni, òmúlẹ̀ mọ́fò ni ló máa jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó sọ pé òun ní jẹ́ kí Naomi kó ní ìsinmi, kó má débi destiny. Ó sì ti dé destiny, ọlọ́run nìkan ló tún àwọn máa gbéga. Ó lẹ́yìn tí ì rẹ́ nǹkan kan. Ẹ tún bẹ̀rẹ̀ again. Ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ ká fi lè sí kẹfà. Oh Jesus of Nazareth. Ẹ bá wa share, ẹ bá wa love, ẹ bá wa subscribe, kẹ́ẹ̀dẹ̀ bá fi tó kù sí comment section. Àbọ̀ ọlọ́run adájú lórí yín. Ẹ̀sìn kan tí mo kàn fẹ́ fún aládvice ẹ̀ ni pé ẹ má jẹ́ ká wo àgọ́ aláàgọ́ ṣiṣẹ́. Tábà ti wo àgọ́ aláàgọ́ ṣiṣẹ́ tó yẹ pé nǹkan tọ́lọ́run fún wa ó tẹ́ wa lọ́rùn. Ó ní ló bá parí, ìgbéga ní títí ayérayé. Adùn ní títí ayérayé, kò sí ìbànújẹ́ fọmọ Ọlọ́run. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tó pàtàkì jùlọ. Tẹ́ ń bá mi subscribe, tẹ́ ń bá mi share. Àbọ̀ ọlọ́run adájú lórí yín. Ẹ̀mí yóò gùn títí ẹ̀rì ikú kọjá bọ́ sínú ìyè. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ìkọ̀kọ̀ oníṣẹ̀mí wa. Jésù Kristi Olúwa wa. Àmín.